kálẹ́ ẹ̀kọ́ tòórọ̀ Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Ìpinnu ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti mú kí ìyípadà ọrọ̀ ajé gbèrú sí nípasẹ̀ ṣíṣe ẹ̀rọ ayárabíàṣá gẹ́gẹ́ bí wọ́n ṣe mú jẹyọ láti ètò sísọ ìrètí orílẹ̀-èdè yìí di tuntun tí ààrẹ gùnlé ti ní ìfọwọ́sowọ́pọ̀ tó dára ní agbègbè àárín gbùngbùn àríwá pẹ̀lú ṣíṣe ìfilọ́lẹ̀ ilé-iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ICT láti ọwọ́ aya ààrẹ orílẹ̀-èdè ìyẹn arábìnrin àkọ́kọ́ ilẹ̀ yìí Olúrẹ̀mí Tinubu ní Ìlọrin tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Kwara. Ìpínlẹ̀ ibùdó náà èyí tó bẹ̀rẹ̀ ìbẹ̀wò òṣìṣẹ́ ọlọ́jọ́ mẹ́ta rẹ̀ ní ìpínlẹ̀ náà jẹ́ ọ̀nà kan gbòógì bíi àkàbà fún ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú sísọ ìrètí orílẹ̀-èdè yìí di tuntun lábẹ́ ìṣàkóso ìjọba tó ń lọ lọ́wọ́lọ́wọ́ àti ilé-iṣẹ́ àjọ ìròyìn àti ìdàgbàsókè ìmọ̀ ẹ̀rọ ìyẹn NITDA lẹ́yìn tí ìdásílẹ̀ ìmọ̀ ẹ̀rọ ICT àkọ́yè wáyé ní ìpínlẹ̀ Bauchi lọ́dún tó kọjá. Nígbàtí aya rẹ̀ ṣe ìfilọ́lẹ̀ náà ó tẹnumọ́ ìfọwọ́sowọ́pọ̀ ìṣàkóso ìjọba tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ láti pèsè àǹfààní tó burúkẹ́ sí i fún àwọn obìnrin fún ìgbéga àti ìdàgbàsókè ìmọ̀ nípa ìmọ̀ ẹ̀rọ káàkiri orílẹ̀-èdè. Mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé ilẹ̀ yìí Olúbùnmi Túnjí Òjó ti bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ àkànṣe láti lábẹ́ ilé-iṣẹ́ rẹ̀ fún tọdún 2025 yìí pẹ̀lú àrà ọ̀tun bẹ̀rẹ̀ láti máa fi àwọn ìwé ìrìnnà fi jíṣẹ́ ní dandangbọ̀n sílé oníkálukú pàápàá jùlọ àtúntò iṣẹ́ iná ìjọba àpapọ̀. Níbẹ̀ ni ó ti sọ wípé kí àwọn ọmọ Nàìjíríà ó máa retí àwọn ìmúṣẹ ní wéré-wéré láti ilé-iṣẹ́ wọn nínú ọdún yìí. Akọ̀ròyìn wa Victor Azu náà pẹ̀lú wọn wà níbi ìpàdé ọ̀hún tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ní báyìí ó lé ní ọdún méjì tí ìjọba tiwantiwa ti ń kó àwọn alẹ́nulọ́rọ̀ tó mọyúnú ìgbé nínú ìkarahun jọ lórí òṣèlú orílẹ̀-èdè jù bẹ́ẹ̀ lọ àti láti bẹ̀rẹ̀ ìjíròrò ọ̀nà tí orílẹ̀-èdè lè gbà múribọ̀ nígbàkúgbà tí wọ́n bá ń dojúkọ ìpèníjà. Àjọ ẹgbẹ́ àwùjọ ti ń ṣètò ìgbésẹ̀ tó nípọn ní orípa rẹ̀ fún ìkànnì àpérò orílẹ̀-èdè lórí mímú kí ìjọba tiwantiwa ó túbọ̀ fẹsẹ̀ múlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà fún ìgbàyégbádùn tó dọ́ṣọ̀ nílẹ̀ yìí. Akọ̀ròyìn wa Abubakar Akwanga lórí ìròyìn tó bá wà níbẹ̀ tó sì jábọ̀ bí ṣíṣekú bí ọ̀bẹ náà ṣe bẹ́ẹ̀. Àwọn olùgbé àti àwọn mìíràn tó ń lo ojú ọ̀nà nílùú Ìjẹ̀bú Òde àti agbègbè rẹ̀ ni wọ́n ti rawọ́ ẹ̀bẹ̀ fún àwọn tí wọ́n gba iṣẹ́ ọ̀nà náà ní ṣíṣe káàkiri ìjọba ìbílẹ̀ Ìjẹ̀bú Òde láti rí i dájú wípé iṣẹ́ tó dáa ni wọ́n ṣe fún wọn lílò tí wọ́n ṣe fún wọn lílò ní ìrọ̀rùn. Ìdírẹ́bẹ̀ yìí wáyé nígbàtí akọ̀ròyìn wa Anthony Gandonu ń ṣe àbẹ̀wò sí àwọn ojú pópó kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe iṣẹ́ níbẹ̀ láàrin ìlú Ìjẹ̀bú Òde. Bí a ò bá rán ni sọ́jà ọjà ò ní rán ni padà bọ̀ wá sílé. Kó tó di pé a máa tẹ̀síwájú nínú àwọn ìròyìn wa ẹ jẹ́ kí a dókè lọ́hùn fún ìpolówó ọjà. Olówó ọjà yín nílé iṣẹ́ NTA Ijebu Ode alárágbà yìí ká channel 63 àtúnwà lórí StarTimes channel 103. Bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ ayélujára káàkiri. Ẹ̀yin fẹ́fẹ́ ṣayẹyẹ ẹ máa bọ̀ ní àyíká wa ní NTA Ijebu Ode ní onírúurú ayẹyẹ bíi ìwúyè, ọjọ́ ìbí, ìgbéyàwó, òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ tún lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní NTA Ijebu Ode àbí kí ẹ kò sórí àwọn nọ́mbà wọ̀nyí: 080 29 41 14 73 tàbí 080 28 29 23 20. NTA Ìjẹ̀bú Òde alárágbà ìdániwá. Ẹ káàbọ̀ padà. Ìbúgbàmù ọkọ̀ àjàgbé tó ń gbé epo rọ̀bì ti di ohun tó ń ṣẹlẹ̀ léraléra tó sì jẹ́ ohun tí ó ń kọni lóminú léyìí tó sì ń fa lára ohun tó léyìí tó sì jẹ́ ohun tó ń ba orílẹ̀-èdè yìí jẹ́ níbi tí ó ti ń fa ewu ńlá léyìí tí kìí ṣe fún ẹ̀mí ènìyàn nìkan ṣùgbọ́n fún ọrọ̀ ajé orílẹ̀-èdè. Àwọn ìṣẹ̀lẹ̀ àjálù wọ̀nyí ni ó jẹ́ àbájáde àwọn ọkọ̀ ojú pópó tí wọn ò tọ́jú dáadáa, wíwa ọkọ̀ lọ́nà tí ò bófinmu àbí eré àsápajúdé àti àìní ààbò tó jẹ́ ìdábòbò ọkọ̀ léyìí tí ó jẹ́ kí àbájáde yìí jẹyọ ní oríṣiríṣi ẹ̀ka. Akọ̀ròyìn wa Kẹ́hìndé Ọmọlọ́ṣọ́ jábọ̀ ìròyìn rẹ̀ níbi tí ó ti ṣàwárí àwọn ọ̀nà
láti yẹra fún àwọn ìṣẹ̀lẹ̀ láabi yìí bíi ìbúgbàmù àti akitiyan àwọn olùdáhùn ìṣẹ̀lẹ̀ pàjáwìrì bí wọ́n ṣe ń ṣàkóso àjálù lójú pópó. ìròyìn tí a ní fún ilé èdè Yorùbá lọ́jọ́ tòní ò ní jù báyìí lọ. ẹ má gbàgbé àti tẹ̀lé wa ní ọjọ́ òpó wa Facebook NTA Ijebu ode àti lórí YouTube a tún wà lórí TikTok náà. Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi ó dàárọ̀. oníjọsìn káàkiri oníṣẹ́ ọwọ́ oníṣòwò ẹ wá ṣe ìpolówó ọjà yín nílé iṣẹ́ NTA Ijebu ode alárágbà yìí dá channel 63 àtúnwà lórí StarTimes channel 103 bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ ayélujára káàkiri ẹ̀yin fẹ́fẹ́ ṣayẹyẹ ẹ máa bọ̀ ní àyíká wa ní NTA Ijebu ode ní onírúurú ayẹyẹ bíi ìwúyè ọjọ́ ìbí ìgbéyàwó òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ tún lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní NTA Ijebu ode àbí kí ẹ kò sórí àwọn nọ́mbà wọ̀nyí 08029 41 14 73 tàbí 08028 29 23 20. NTA Ijebu ode alárágbà gíga ni wá. Glory, hallelujah. You give me victory. How can I repay? Hallelujah, sound. Hallelujah, let somebody shout the hallelujah. Hallelujah. Hey. Somebody shout the hallelujah. Sabina, you that show the mercy. Sabina, you that give the cure. Oh yeah, fake him, hallelujah. Oh yeah, fake him, hallelujah. Somebody shout the hallelujah. Hallelujah to the Jehovah, hallelujah. See us and our story change. Don't they hustle yesterday? And I'm pretty head to toe. 97 start